gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa kan tó bí bàbá wa tán jẹ́ Ọ̀rànmíyàn gan ni ọlọ́jọ́ ti wà, ṣùgbọ́n ọlọ́jọ́ yẹn kò escalate tó báyìí. Ìgbà tí ọlọ́jọ́ ń lọ náà fi kún ọlọ́jọ́, ọdún pàtàkì tó yẹ kí gbogbo wa máa ṣe, kò kì í sọdún kan tó yẹ kó mú ẹ̀sìn lọ́wọ́ pé èmi ni Muslim, èmi ni Christian, èmi ni kankan. Tí ó pọ̀dún tá ń sọ ẹ̀, ó jẹ́ ọjọ́ tí Ọlọ́run pàṣẹ pé kí ìmọ́lẹ̀ kí ó wà, tí ìmọ́lẹ̀ sì wà. Ó ní Ifẹ̀ máa ń níran tí wọ́n máa ń ṣe ọdún ẹ̀ ní ọdọọdún. Nígbà tó yá tí bàbá wa Ọ̀rànmíyàn tí wọ́n rí gbogbo akitiyan wọn àti ipa tí wọ́n kó nílẹ̀ Ifẹ̀ àti ní gbogbo agbègbè ni wọ́n tó fi ti wọn náà tó ti wà ń bẹ̀. Ó fi jẹ́ wípé àwọn nǹkan kan bí tẹ́ bá díjọ́ ọdún yẹn, ẹ rí àwọn ẹmẹ́sẹ̀ bàbá wa Ọọ̀ni, wọ́n máa fárí apá kan, ẹ rí brown bí white bí àpẹẹrẹ pé Ọ̀rànmíyàn ló wà ń ta. Bákan náà ẹ béèrè nípa gbàjúre. Gbàjúre àrẹ̀sí ká mọ̀kì lọ́dọọdún. N tá fi ń ké ni pé a fẹ́ kí ìwúre tá ń ṣe ní àsìkò yẹn, a fẹ́ kó lọ sílé àṣẹ, torí pé àwa ní ìgbàgbọ́ pé tá bá ké gbàjúre àwọn alálẹ̀ máa rọ̀, tí wọ́n á dẹ̀ gbọ́ gbogbo àdúrà wa. Àwa ní ìgbàgbọ́ nínú ẹ̀ lọ́pọ̀, torí pé ìgbàgbọ́ oníkálukú ló máa mú lára dá. Ìgbàgbọ́ wa rọ̀ mọ́, a gbà wípé òjíṣẹ́ Ọlọ́run ni. Ọlọ́run wa tẹ́ bá rí gbogbo àwọn ìrìn àjò gbé ayé tí wọ́n gbé, ẹ rí pé Ọlọ́run nífẹ̀ẹ́ wọn. Ní ara ẹni tí Ọlọ́run bá dẹ̀ nífẹ̀ẹ́, kò sí irú téèyàn béèrè tọ́lọ́run gan ò gbà tó béèrè nípasẹ̀ orúkọ ẹni tọ́lọ́run fẹ́. Tẹ́ bá ń wo àwọn ilé ìjọsìn àwọn kọ̀ọ̀kan nísìn, ẹnìkan ní Michael, a ní Ọlọ́run Michael, a ní Ọlọ́run Joshua, a ní Ọlọ́run ara tiẹ̀ ló ń pè yẹn. Ìgbàgbọ́ Yorùbá tiwa ò sọ wípé ká pe Ọlọ́run ara tiwa, gbọ́n ó ní ká pe Ọlọ́run tó jẹ́ Ọlọ́run Ọ̀rànmíyàn. Àwọn irúnmọlẹ̀ tó wà tá tún pé o, ṣùgbọ́n eléyìí ni ló belong síwájú. À ń pe bàbá tó bí òun gan, tá a bá ní àwọn kankan tá a fẹ́ ṣe tá ń ṣe lọ́wọ́, à á pe bàbá tó bí òun gan, a dẹ̀ mọ̀ pé ìwúre tá a bá fi ṣe bẹ́ẹ̀ ló máa rí. À ń pe kíníkan ní Tàdógún, àjọ yẹn la ṣe lénìí. Àjọ yẹn dẹ̀ rèé ní ọdún a máa ń ṣètò ìgbà 24 24 times. Ó kéré ó máa ń lé náà gbà mí. A máa ń ṣètò 24 times tàbí máa jókòó níbí. A tọrọ fún orílẹ̀-èdè ní Tàdógún yẹn. A bẹ̀bẹ̀ pé ká mọ̀rọ̀ ogun. A tọrọ fún àwọn aláboyún ayé. A tọrọ fún gbogbo àwọn arìnrìnàjò. A tọrọ fún gbogbo àwọn onímìísí tí ẹ pé wọ́n ń wojú Ọlọ́run. A tọrọ fún wọn. A tọrọ fún àwọn tí ó jẹ́ pé àti jẹ àti mu wọn ó nira lónìí, pé kí onílé kó bá wa gbé wọn lágbára láti jẹ láti mu. A tọrọ fún gbogbo àwọn aláìsàn tó wà ní ilé ìwòsàn àti àwọn ilé tó wà nínú kọ̀rọ̀ yàrá, pé à ń fẹ́ àjíǹde ara fún wọn, tádẹ̀ mọ̀ pé bá ṣe ń fẹ́ kórí náà ló máa rí. Lórí irú ń tá ń ṣe lọ́wọ́ lénìí, ẹnu ìgbà tí èmi náà tí mo dórí àpèrè bàbá mi, tí bá ní kí n ṣe léṣèjì báyìí, mo ń lọ sí ọdún 12 báyìí ni màá pé tó bá di October lórí àpèrè. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti ní iye àwọn orílẹ̀-èdè tí mo gbé wọ̀. Mo ti gbé wọlé Cuba, mo gbé lọ sí Amẹ́ríkà, mo gbé lọ sí Britain, láìpẹ́ lẹ́jìnlẹ́jẹ́ mo ti Canada dé. Bákan náà mo ti gbé dé Brazil. Ó ní lójú ìlú tí mi wọ̀ nínú Brazil tí mo ti gbé wọ̀. Bello tó jìnnà jù nínú àkóso ilẹ̀ Brazil, mo débẹ̀. Sao Paulo, mo débẹ̀. Mo táwọn ọmọ oríṣiríṣi àwọn ìlú yẹn tí mo ti débẹ̀, tí mo ti bá wọn jọ́sìn nínú ilé àwọn alálẹ̀ tí wọn náà. Tẹ́lẹ̀ mi bá sọ̀tàn Ọ̀rànmíyàn báyìí, èèyàn fẹ́ lè fi ọwọ́ di etí, ṣùgbọ́n a máa ń ṣàlẹ́ǹjì olùmíì pàtàkì jẹ́ lórí kíní. Ẹnìkan ti gbé kan rí tó sọ̀tàn yẹn rẹ́rẹ́rẹ́rẹ́, nígbà tí máa kọ kíní sí lábẹ́, mo ní fake. Yes.
fake story fake náà dẹ̀ ni kò mú mo kọ́ sí pé ó rí àkẹ́yìn tó sọ wípé níta bá sọ bí orí bẹ́ẹ̀ ó rí à torí pé bọ́rọ̀ bá ṣe ní a ṣe máa sọ bí kàn bá lè ṣe ní a ṣe máa sọ jẹ́ kí àgbáyé mọ̀ pé ó rí ọmọ àlè ènìyàn ní moríkì bàbẹ́ o ládẹ̀ béèrè ọ̀rọ̀ bàbẹ́ lọ́wọ́ ìlú níyé o ó ti yé yín ká ní pé níbi kan ni wọ́n ti pẹ́kàdédé nominate wa láti ibi kan wá sí bí àti wá máa ṣèjọba ń bẹ̀ lọ́rọ̀ bẹ̀ lè mọ iye wa wọ́n mọ̀ tó jẹ́ pé àjẹbí wa ní ọ̀rọ̀ ni kó yé wa kádẹ̀mọ̀tàn tó rọ̀ mọ́ ibi tá a bá jókòó sí sẹ́rí wọ́n ní ọmọ tó sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ sẹ́rí tiwantiwa ní àwọn nǹkan ìbílẹ̀ ó máa ń ṣe mí láàánú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìjọsìn wọ́n ní tẹ́ bá lọ sí bíbẹ́ yẹn ẹbọ ni wọ́n jẹ́ ń bẹ̀ wọ́n ní tẹ́ bá débẹ̀ ẹ̀jẹ̀ yẹn ni wọ́n ń lò yọkẹ́ ni wọ́n ṣe gbogbo ẹdẹ́ bí ẹ̀wọ̀ bí rẹ̀ ẹ̀dí kankan tó jẹ ọmọ búlọ́ọ̀dù bí lára mímọ́ ni ẹ̀dí pé àwa gan-an àwọn ẹ̀dẹ́dọ̀ àwa gan-an aṣọ wáyé aṣọ funfun tó sì kẹ́lẹ́ máa bá lára wa àwa gan-an rí ìdọ̀tí torí pé a mọ̀ wípé ẹni tá a jókòó tí kò fẹ́ ìdọ̀tí kò fẹ́ so àmọ̀ràn mi sí àwọn èèyàn wa mo sọ lẹ́ẹ̀kan wípé ọmọ tó bá ti sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ẹ má jẹ́ kí ẹ̀sìn gba nǹkan bàbá wa lọ́wọ́ wa ẹ̀sìn gbọ́dọ̀ gbà àwọn òyìnbó yẹn wá wọ́n wá fi díngí wọ́n fi gba àwọn nǹkan tí tó ṣe pàtàkì sí wa tẹ́ bá dé British Museum mo wọnú British Museum mi ìwọ́ mo ti wọ̀ nígbà mẹ́ta gbogbo nǹkan wà yìí tí wọ́n kó ń bí ló wà ńbẹ̀ ló wà nínú bẹ̀ tó dẹ̀ jẹ́ pé ṣé kò ṣe pàtàkì ni wọ́n làwọn ń kó tọ́lẹ̀ ń ra ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbọra wọn ìlọ́wọ́ àwọn bàbá wa bá bí ọdún bíi mélòó kan balẹ̀ máa gbọ́ pé àwọn Benin àwọn Ẹdó ta sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn pé wọ́n lọ gba àwọn kan padà nínú àwọn nǹkan tí wọ́n tó wà ńbẹ̀ tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ lọ́hùn wípé àwọn náà fẹ́ ká gba nǹkan kan bẹ̀ ẹbọra kan wà ní Ilé-Ifẹ̀ wọ́n pè ní ọrẹ ìlú eré ọrẹ ìlú eré yẹn ìta olópo ló wà ó wà ní British Museum àkọ́kọ́ tí èmi àti tí àwọn àti bàbá wa ò ní ìtajọ lọ àwọn náà rí àwọn bàbá wa kan ló ta ó wọ́n tẹ̀dẹ̀ tí wọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ bó wà bẹ́ẹ̀ tí wọ́n tà tó wà nínú bẹ̀ tẹ́bá dé ẹ̀bọ̀ra yẹn níbi tó wà ẹ̀rẹ̀ kò mí ni ní bó ṣe ń sọ ni ní ẹ̀bọ̀ra yẹn wà bẹ́ẹ̀ mo ti fojú mi kàn ní last year tí mo tún lọ sí mo lọ London so màá rọ àwọn èèyàn wa àwọn ẹlẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ló jẹ́ pé nígbà wáyé àwọn máa ṣẹ̀sìn kan yìí ni ọlọ́mọdé àṣẹ̀sìn torí pé wọ́n mọ òtítọ́ wọ́n dẹ̀ mọ̀ pé òtítọ́ yẹn ló lè sọ wọ́n di òmìnira ṣùgbọ́n wọn ní ṣe they won't do it wọn ní ṣe òtítọ́ yẹn ọ̀nà bí epo ṣe máa dùn ojú ọbẹ̀ wọn ni wọ́n máa wá gbé òtítọ́ pamọ́ wọ́n máa gbé irọ́ jáde fún wa wọ́n ní Jésù nígbà kan ó ṣe kẹ́nìkan níbì kan nínú gbogbo tẹ́lẹ̀ Jésù ṣe ẹ̀jẹ̀rí kan ṣoṣo nínú Áfíríkà nínú gbogbo Áfíríkà ká ní Jésù wá sí kankan Áfíríkà ẹgbọ́ jẹ́ gbúrò Jésù ní kátó sọ wípé nínú Benin Republic tàbí kẹsọ pé South Africa Jésù wá bẹ̀ tàbí kẹ́ gbọ́ pé oríṣiríṣi àwọn ìlú tàwọn bí Cameroon ní Jésù wá kátó sọ pé Nàìjíríà àwọn kan dẹ̀wà tó tún súnmọ́ wọn tí ò lọ bẹ̀ irú Ethiopia afẹ́sọpọ̀ ara ọmọ ìyá wọn ni tẹ́ Jésù ìdílẹ̀ yẹn ní Addis Ababa kátó máa sọ pé àwọn ìlú kéréje míì náà tí ò dé the same thing Ànábì Muhammad tán pé ní náà èmi mọ̀ wípé gbogbo àwọn tí mo ń dárúkọ yìí náà àyànfẹ́ Ọlọ́run ni wọ́n tí wọ́n ní ẹni tí Ọlọ́run fẹ́ ládùúgbò tí wọ́n lọ níyẹn àwọn tí Ọlọ́run nífẹ̀ẹ́ tí àwa náà lè fi ọlá wọn tá a lè fi tọrọ nǹkan kan lọ́wọ́ Ọlọ́run tàbí nǹkan méjì àwọn náà wà
ṣùgbọ́n wọn ní jẹ́ ká lò ohun tí ò nídìí náà wọ́n máa sọ. Àwọn ìwọ̀n lẹ́jẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ tó bá dijọ́ kérésì wọ́n tẹ̀jẹ̀ sílẹ̀ o àbí wọ́n àpádìí ẹ tí ó bá di iléyá wọ́n ìpẹ́ ẹran iléyá ìyẹn ìṣẹ́jẹ̀ ẹ̀jẹ̀ ni ṣùgbọ́n wọ́n fi dígí gba góòdì lọ́wọ́ wa ni. Bákan náà mo fẹ́ sọ fún gbogbo wa lénìí gbogbo ibi tí afẹ́fẹ́ kàn tó bá tàn dé ẹ̀sìn kọ́ ní ìgbàlà àti rí ojú rere Ọlọ́run ẹ̀sìn kọ́ ẹ̀yin náà kẹtọ́jú wa yẹn ká kírun ká sọ mọ́sálásí ìdílé ká sùn ká lè ṣọ́ọ̀ṣì ká gbàdúrà kí gbogbo ìsán òru kó jẹ́ tiwa tán ká di ọlọ́ṣà níbi tá a ti ń gbààwẹ̀ kò ní ká rí ojú rere Ọlọ́run. Ìwà ló máa mú oníkálukú wa rí ojú rere Ọlọ́run. Ọ̀rẹ́ ni tó bí ń pa báyìí òfun ló ń jẹ dẹ̀mọ̀ pé yàwó ibi jẹ́ ọ̀rẹ́ ni tó gbẹ̀ngbẹ́ òfun mú ó rẹ̀ fi sílẹ̀ nínú ìyà yẹn. Ẹni tí aláìní ó dọ́dọ̀ rẹ ẹjọ́ láàárọ̀ yìí bá lè mi àti ọmọ mi bá tẹ̀sí lè jẹun ni sálárì wa àrígbà ó rẹ̀ ní owó yẹn lọ́wọ́ tó yẹ kó yọ 100 naira nínú owó yẹn má bínú gbà ilé wà tó ní mọ́ bò mí because lóòótọ́ kìí ṣe wọ nìkan ló wà lórílẹ̀-èdè wà tó ní mọ́ bò mí ó ti ṣe tiẹ̀ nínú nǹkan tó ṣe yẹn Ọlọ́run máa san ó lẹ́san. Bákan náà ẹ̀rí èèyàn nínú wàhálà ó yẹ kẹ́ yọ ni ẹ̀tún bá dákún. Ìdààmú ńlá ni. Mo níran bàbá adájọ́ kan ó ní nígbà tí òun gba pẹ́sàn tó rìtáyà nínú iṣẹ́ adájọ́ ó lóun wo ẹ̀yìn pé ìwọ Ọlọ́run tí gbogbo ẹjọ́ tí òun mi dá nílé ayé yìí lójú òótọ́ ni ó lóun wá bẹ Ọlọ́run wípé Ọlọ́run iṣẹ́ tán gbélé mi lọ́wọ́ tí mo gbà ni mo ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó lóun tọrọ orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run láì mọ̀ níjọ́kíjọ́ tí ó bá pé wọn kẹ́kọ̀ọ́ rí àánú rẹ̀ gbà sẹ́nà pé nínú yẹn náà ó ṣeé ṣe náà kí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ yẹn. So gbogbo tí ó bá jẹmọ́ tí Ọlọ́run fi ní tẹ́wọ́ gbà wá níjọ́ àjíǹde kí Ọlọ́run kó mọ̀ọ́mọ̀ kó fi dáríjì wá. Èmi ní His Eminence Ọba Ìṣòro Ọláolúwa Omíwẹnú Ọ̀dẹ́yẹlé Ọwá Ìrèdùnmí tilẹ̀ Ifẹ̀ tí mo jẹ́ kọ̀sọ́díà Ọ̀rànmíyàn. Òrìrì pa o ọ̀gẹ̀dẹ̀ gbó.